Sunday Igboho lọ, Sunday Igboho padà dé. Kọ́mi Fẹ́mi Babalọ́lá, Honourable Speaker, ẹ kọ́kọ́ bá wa kí Sunday Igboho káàbọ̀ pẹ̀lú ọ̀rọ̀ kíni káàbọ̀ látẹnu ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ká fi kí wọn káàbọ̀ lórí ètò Ṣókànwá tá a ti ń kí wọn káàbọ̀ lára. Ok, olóyè Sunday Igboho Adéyẹmọ, olóyè Sunday Adéyẹmọ aka Igboho, okay. Akíyìn káàbọ̀ sí Nàìjíríà àti sí ilé. Mo mọ̀ pé nǹkan tán gbé lọ tó dàbí pé bóyá ó fa issue gbà yẹn lórí kọ́ọ̀sì Yorùbá náà ni, lórí kọ́ọ̀sì pé ẹ mọ̀ yẹn wá jẹ, ẹ mọ̀ ṣe báyìí, nǹkan tó fa gbogbo fàkájà nígbà yẹn. But now wọ́n ti pardon wọ́n dẹ̀ ti ní kan mọ̀ bọ̀ alẹ́, so you are welcome back home. The vigor, the strength tí wọ́n ní tó fi ń sọ̀rọ̀ nípa Yorùbá, gbèjà Yorùbá kò ní reduce. Lórí ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ, Sunday Igboho, gẹ́gẹ́ bí àwọn gangan náà fúnra wọn ti sọ nínú fọ́nrán tá a wò lẹ́ẹ̀kan wípé kábíyèsí ni ó ṣe okùnfà báwọn ṣe dé, wọ́n ṣe pé àwọn padà, wọ́n pa àwọn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Kódà ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ yẹn gan wọ́n wà emotional pẹ̀lú ẹ̀ tí wọ́n sunkún pé wọ́n pe àwọn, wọ́n sì ní káwọn máa bọ̀ padà, inú àwọn dùn. Ṣùgbọ́n fún irú àwa àti àwọn míì bẹ́ẹ̀ náà, kí lẹ̀ ṣe wọn gan, kí ni tí wọ́n ṣe tí ọ̀rọ̀ wọn fi rí báwọn? Ṣé ẹ mọ̀ wípé n tó ṣe àkàlàmàgbò tó fi dẹ́kun ẹ̀rín rí tó bá ṣe gúnugún àwòrán kòkó mórí ẹni ni o. Fáwọn ọ̀dọ́, fún àwọn míì tí wọ́n wà láwùjọ náà tí wọ́n lè mọ̀ pé kí gan ni ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ gan. Gọ́ọ̀mẹ̀ntì tó lọ, gọ́ọ̀mẹ̀ntì President Muhammadu Buhari kò fara mọ́ agitation. Gọ́ọ̀mẹ̀ntì Buhari kò fara mọ́ pé kẹ́ mọ́ fi ààyè gba àwọn other tribe ní gbogbo ibi tí wọ́n bá fẹ́ wà. Kódà wọn bá fẹ́ gba lẹ́yìn, wọn bá jókòó nù lẹ́yìn, wọn bá lẹ́yìn jáde kó nù lé. Ìjọba Buhari fara mọ́. Ìjọba Buhari fààyè gba rúgà, Ọlọ́run ò fààyè gbà. Gbogbo ọ̀nà tí ìlú ò fi dàrú níjọba Buhari fara mọ́. Now lápá bíi ẹ lè dédé mọ̀ da màálù bọ̀ wá síbi kẹ́dẹ̀ dénú oko bàbá ẹlòmíì kẹ́dẹ̀ mọ̀ jẹ̀gẹ́jẹ̀ nǹkan ẹ̀kẹ́ mọ̀ pé it's no man's land. Lápá bíi bàbá kálukú mọ̀ bí tílẹ̀ wọn wà nínú ẹbí wọn. Olóyè Sunday Igboho, ara àwọn nǹkan tó bí nínú ni pé ẹ ṣe yẹn nìkan, ẹ tún dáyà jẹ àwọn èèyàn tẹ́ bá nú oko, ẹ ń lù wọn, ẹ ń ṣàwọn obìnrin wọn báṣabàṣa, gbogbo nǹkan tó bí wọn nínú ni ẹ tán fi dé pé ẹ wá àṣà ní lajú wa sílẹ̀ kó ní kojú wa fọ́. We are Yorùbás. Àwọn ilé ò lè mọ wá dùn kòkò mọ́ wa ń bì. ń ló fa ọkùnrin tó jẹ́ ọ̀rẹ́ àwọn terrorist àti Boko Haram Gumi tó fi wá síbì, bó tiẹ̀ ṣe pé DSS ti wọ́nà ẹ̀sìn àti Chief of Army Defence gbogbo wọn ti wọ́nà ẹ̀ báyìí, ìyẹn Gumi. ń ló fa tó ṣe wá síbi tó ní mò ń dé Gbòho, mọ̀ pé Gbòho tiẹ̀ jù báyìí lọ, tó ń sọ all manner of things. Lẹ́rú ṣe bá àwọn èèyàn jó ní gàǹgbà tí wọ́n ní Gumi wá sí UI pé Gumi ló wá yẹ kẹ́gbà lálejò, kò ní tàn rèrí. So nǹkan tó ṣe agitation, ó ń jà, ó ń gbèjà tribe ẹ̀, ó ń gbèjà Yorùbá pé ẹ lè wá kẹwàá ṣe wá lọ́ṣẹ́. Kò ń dẹ̀ ṣe pé bóyá nǹkan tó ṣe ó kọjá nǹkan tí ò yẹ kó ṣe. You see, ó wò ó pé lọ́dọ̀ wa à lè lọ sọ́dọ̀ yín bẹ́ẹ̀ kápá wa náà lọ àwa mọ̀ bọ̀dọ̀ yín jẹ́. We can't do that. So ẹ mọ́ bọ̀dọ̀ wa jẹ́, àgbà yín láàyè. Ẹ lè wá síbi kẹtajà yín. The Igbos are here, wọ́n ń tajà wọn. Other tribes are here, wọ́n ń tajà wọn. Wọ́n dẹ̀ ní ẹnikẹ́ni lára. Ṣùgbọ́n tó pé lẹ́yìn ó wá síbi ìtẹ́fẹ́ mọ̀ ṣe ni pé sádà yìnbọn pààyàn. Who are you? But ìjọba Buhari fàyè gbà because Fúlàní làwọn náà, kì í ṣàkọ́kọ́ tí Buhari ó fàyè gbà rú nǹkan bẹ́ẹ̀. Wọ́n ti wá bá bàbá Lam Adésínà bíi pé àwọn èèyàn yìí ń pa àwọn èèyàn tí Lam náà dẹ̀ sọ pé báwọn èèyàn rẹ bá pa àwọn èèyàn mi, àwọn èèyàn tèmi náà wọ́n pa àwọn èèyàn tiẹ̀. Mi ti dàrú ńjọ́ yẹn. Mi ti dàrú ńjọ́ yẹn.
you understand. So wọ́n jọ halẹ̀ mọ́ra wọn ni ṣùgbọ́n kò ní lè halẹ̀ mọ́ gọ́vnọ̀ tó rò pé sitting governor ni ẹ mọ̀ pé àwọn dẹ̀ ni president West Africa Fúlàní mi mọ̀ bóyá wọ́n ti yẹn lò mí ìṣe bóyá Gumi wọ́n fẹ́ yẹn síbẹ̀ báyìí bọ́n nǹkan tó yẹ pé òun bàbá Buhari ní gbà yẹn so ọwọ́ táwọn Fúlàní gbé ń gbà yẹn ìgbà yẹn ìbọ̀dọ̀ dárúkọ Fúlàní mo ṣe dárúkọ yìí wọ́n á sọ fún mi pé mò ń sọ̀rọ̀ nípa ẹlẹ́yàmẹ̀yà but we all know pé Fúlàní ló ń fọmẹ́ntì trouble káàkiri gbogbo àgbáyé nígbà yẹn àwọn ni wọ́n rí i pé láti inú desert tó ìdókun bàbá àwọn ló fáwọn you understand náà ṣe ń sọ̀rọ̀ rúgà kó tó pé àwọn èèyàn dìde sí Professor Yomi Ọ̀ṣínbàjò pé kí ní òní lè work in ló fa jàlá in ló fa ìgbóhùnsáfẹ́fẹ́ lórí Malami àti the late governor Londo State so nǹkan tán ṣe nìyẹn o wọ́n dìde ni o irú bí Kẹ́nsàrò wíwá ṣe dìde ńgbà tiẹ̀ làwọn náà dìde o ipe òkè nǹkan tó ṣe pé lọ́dọ̀ wa ń bí oníbàwà ṣe ń ṣe o all this ìní bàbá Buhari ni wọ́n mú wọn sí ni wọ́n lé wọn kó lù sí làwọn kan lọ yìnbọn nílé máa yí lóru tí wọ́n láwọn rí mùsù àwọn rí nǹkan kan tí ò dẹ̀ sẹ́ni tó lè yìnbọn bẹ́ẹ̀ sọdẹ̀ ń pàwọ́ àtàwà lápá bí ẹ̀rú mọ́ ń bà wá ọjọ́ ni wá tí ò bá rí bẹ́ẹ̀ gómìnà Ondo State tó ń lọ mọ́ bẹ̀bẹ̀ ń Kánò pé ẹ mọ́ bínú àwọn tó pa tó dẹ̀ pọ́n rẹ́ àwọn ọmọ ìyá lọ́rùn bọ́ kò sáàyè irú yẹn mọ́ sìn ṣé ẹ tiẹ̀ rí ibi tá à ń lọ lẹ́yìn 2027 ọkàn ti ń balẹ̀ nítorí ibi tá à ń lọ inú mi dùn à ń padà sí First Republic nígbò báyà wọn mọ̀ ṣàlàyé rẹ̀ fún wa. ìbéèrè tó bẹ̀rẹ̀ ni pé ta ni Sunday Igboho ṣe Fúlàní ló ṣe. ó ṣe Fúlàní. Embassy ti ṣe Fúlàní ti ṣe Buhari. Sunday Igboho's agitation ó yàtọ̀ sí ti Kanu's agitation. yàtọ̀. Let's be factual. Sori mo ní orí ọ̀fẹ́ láti lọ sí Ìgàngàn kọ́ni Ìgàngàn. Ìgbà yẹn à ń ṣe biometrics àwọn Fúlàní kan ṣe make kan ṣe wàrà kankan bẹ́ẹ̀ kan kọ́ kìíní síbẹ̀. So under the last dispensation Ajimobi's time, so we went there for this biometrics. So palace bàbá yẹn ni àwa dé sí. No, they are very hospitable. Àwọn experiences tí mo rí bẹ́ẹ̀ ó change mind mi. A wà ní ààfin ẹjọ́ kan tá a jókòó ni àwọn ọlọ́pàá mú àwọn méjì dé. Wọ́n mú Fúlàní kan àti Yorùbá yẹn náà mú dé. Bàbá yẹn wá pa àwọn ọlọ́pàá yẹn orí wọn bá wọn sọ̀rọ̀ ó ṣe gbẹ. Bàbá yẹn ló dájọ́ Yorùbá. Pé ìwọ kí ni ìwọ sọ pé ó ṣẹlẹ̀ sí oko tiẹ̀. Wọ́n á sọ fún ọba yẹn kí lórúkọ ẹ̀ Abubakar àbí kí mú tí a gbórúkọ ẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ náà wà ń bẹ̀ ní gàngàn ìjọta wí. Ó ní ó wọ inú oko tèmi ó jẹ oko tèmi àwọn mọ̀lú wọn ti bá gbó tèmi jẹ́ ìyẹn Yorùbá yẹn ló sọ bẹ́ẹ̀. Ní bàbá yẹn wá bèèrè lọ́wọ́ ọba yẹn ọmọ tó lé lọ yẹn Sálísù àbí kí lórúkọ ẹ̀. Ó wá ń bèèrè lọ́wọ́ Haúsá yẹn àbí Fúlàní yẹn pé kí ni wọ́n ló ṣẹlẹ̀ ó ní irọ́ ni eléyìí ń pamọ́ èmi kò dé oko rẹ̀ àwọn mọ̀lú ni ó wọ oko tèmi kò dé oko rẹ̀ rárá. ẹnìkan kó àní mọ̀lú. Imagine náà sọ pé dáa kan fún ní 5,000 bí nǹkan náà ní kan fún un àwọn ọlọ́pàá tán wá náà wọ́n ti bá wọn sọ̀rọ̀ àwọn yẹn ti lọ. They couldn't do anything bàbá yìí ló ń dájọ́ Yorùbá nílẹ̀ Yorùbá and the man was helpless and I was there looking torí sọ pé èmi ọmọ tí ò níyà kìdégbò ọ̀tọ̀ ní tá a bá lọ. So I took my time láti wá wò pé this is a complete injustice. Ibẹ̀ náà ni wàhálà yẹn ti ṣẹlẹ̀ tí Sunday Igboho lọ. Are you getting it? And Fúlàní ló ṣe agitation tiẹ̀ gbà yẹn ni pé kí ló dé tẹ̀ ń fìyà jẹ àwọn tó nílẹ̀? Kí ló dé tẹ̀ ń pa wọ́n? Kí ló dé tẹ̀ ń gbalẹ̀ wọn? That was what he did pé wọ́n fẹ́ lọ gbìjà wọn. Are you getting what I'm saying? And he went there. It's different from afẹ́ secede. Ó different sí pé àwọn ti Kánú pé afẹ́ Biafra ni wàá ṣe mọ́. Are you getting it? Ó yá ẹ mọ ọ̀pọ̀lọpàá ẹ mọ ọ̀pá gbogbo ẹ̀. You know what happened in the southeast? Killing of the police, killing of NINEC officials by some of these CSM boys. So those are some of these. There are two different things, but nonetheless, I think Sunday Igboho, whether we like it or not, we had to pass through a kind of a government to help any decent voice to bá ti wá from ẹ̀yà mi ó máa kọjú ọ̀rọ̀ sí ni. Anything tí Fulanis bá ṣe wọ́n ṣe láṣegbé. You've seen it several times. Ọ̀dà máa wá látòkè ní
they are killing people nígbà tán pa èèyàn Nasarawa tán pa èèyàn gbà tán nígbà tán pa màálù ni bàbá lọ visit wọn Nasarawa now but tán pa àwọn èèyàn he never went there. So ẹ̀ṣẹ̀ tí Sunday Igboho ṣẹ̀ nìyẹn you see because he took the laws into his own hands too. You see no matter you can be right and wrong o you can do what is right at the same time wrong in your execution. Olófi jẹ́ pé olódodo máa ń jìyà bí ọ̀daràn gbà míì because olódodo tí ó ṣe nǹkan tó jẹ́ pé kò ṣe lọ́nà tó yẹ kó ṣe á jìyà bí ọ̀daràn olófi ní káwọn jìyà bí ọ̀daràn tàbí bí olè so nǹkan tó ń ṣe nìyẹn and at the end of the day he suffered for it look at the way tí wọ́n fi ṣe ọmọ tó ń pè ní Gestapo in the Gestapo way ní wọ́n fi bombard ilé ẹ̀ tẹ́ pé it was ransacked some people are killed. But not the rest, and he eventually he escaped. Are you getting what I'm saying? At the end of the day, kò sí pé this is the real thing tó ṣe ju pé abábọ̀ ní kíní kan. But ìgbà tí reprieve today, I say it again, ẹ̀jẹ̀ ó kárí ẹ̀jẹ̀ ó dọ́dọ̀ Kanu náà. Tó lè mú peace wá sílùú ènìyàn. Ó ní pè ní spirit of reconciliation and forgiveness. Ṣètìlẹ́gẹ́ ó máa ń ṣẹlẹ̀ èmi ò sọ fún ẹ pé kẹ́yẹ ẹlẹ́ṣẹ̀ má jìyà ẹ̀ṣẹ̀ o if somebody is found guilty of any ẹ̀ṣẹ̀ ṣe understand tí mo sọ sí mi ò ní kó má jìyà o but at least when one thing is done for one we should look at the other two that's just my take this morning. Àmì ò sọ pé kẹ́ repentant Boko Haram kan mo sọ sí o I'm not talking about repentant Boko Haram o àwọn ní kíní kan àwọn agitate for anything o. I'm not talking about the ISWAP. I'm not talking about Fulani herdsmen who are ravaging and killing people and burning villages. That's not what I'm talking about. But these two people have certain agitations that we have in mind. The process may be wrong. Shall understand? But when one is released, let the other go. Ibi tí honourable speaker lọ yẹn ibẹ̀ náà ló ń bá fún mi débi ìbéèrè mi tí màá fi kún báyìí. Àti lọ àti dé. Ẹ̀yin wo lẹ lọ tẹ dé. Bàbá wa Sunday Igboho. Ó jẹ́ sọ ọmọ ní ọmọ wọ́n tó ní àtúlọ àti dé. Wọ́n ti lọ wọ́n ti dé. Wọ́n mọ̀ sọ wọ́n ní àtúlọ àti dé o ẹni orí yóò dilé o gbogbo ẹ̀já gbọ̀ntàgolo. Gẹ́rẹ́gẹ́ láago 10 àárọ̀ lù láti iléeṣẹ́ rédíò Àgídìgbò 88.7 FM Ìbàdàn. Lọ gba káàdì ìdìbò rẹ. Ẹ̀rí ẹ̀kọ́ wípé ẹni tó kú ni tiẹ̀ gbé nínú ìṣẹ̀lẹ̀ yẹn nínú ọ̀rọ̀ ìkíni káàbọ̀ atmosphere ó kálukú wọ́n dunnú wọ́n show happiness àwọn tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ yẹn lọ nílé Sunday Igboho ńkọ́ kò síbi kankan tí wọ́n ti sọ fún wa pé bóyá nǹkan kan báyìí fáwọn mọ̀lẹ́bí wọn compensation àbí nǹkan kan torí ẹ mọ̀ pé bọ́dọ̀ ṣe rí báyìí wọ́n bẹ̀bẹ̀ tí wọ́n fi gbà wọ́n padà ní kò sí tí yóò jẹ́ ti àwọn tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ yẹn lọ lórí tó ṣẹlẹ̀ ń bẹ̀ kò sí compensation kódà gangba kan kóòtù gan kan wà gan tó sọ wípé ó yẹ kí wọn ó lè sanwó kan fún Sunday Igboho ìdájọ́ kan wà ń bẹ̀ nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ gan ní ó yẹ kán lè sanwó kan fún Sunday Igboho tí gbogbo yẹn ṣe béèrè wọn báyìí. ó ṣe béèrè ṣùgbọ́n jẹ́ nǹkan kan ṣe báyìí oríṣi ikú méjì ló wà àwọn kan wà tán bá kú they are matter are you getting me wọ́n kú lórí àwọn òdodo kan society ò ní gbàgbé irú wọn láéláé are you getting me irú wọn wà a ní nínú àwọn ẹ̀sìn a dẹ̀ ní láwùjọ tó ṣe pé they die for a cause irú ẹ̀ wà even bí wọn ò compensate bọ́n àṣẹ ní ọ̀dà tí society ò ní gbàgbé nǹkan táwọn yẹn fi lọ́lẹ̀ tó mú ikú wọn dé. ẹ̀yin ló ṣe é béèrè nígbà tán yẹ̀ṣẹ̀ ń bẹ̀bẹ̀ kí wọ́n kọ́ fi wọlé bàbá wọn padà. mo ń bọ̀ wá sórí ti bíbèrè yẹn mo ń ṣàlàyé pé irú ikú méjì tó wà nù. ìkejì ni pé ẹlòmíì kan kú for Sahara sake fún àpẹẹrẹ àwọn tó máa ń tẹ̀lé olóṣèlú lẹ́yìn tí wọ́n wà nù bọ́ọ̀sì tí wọ́n lè tí wọ́n yọ àdá yọ mo sọ fún wọn bí iṣẹ́ ìgbà yẹn mo wà ní NECO 2003 lẹ́ni yẹn wá 2002-2003 ó wá gba result NECO àwọn jọ ń sọ̀rọ̀ òṣèlú mo sì rántí bọ̀bọ̀ yẹn
mo wá ní àbóló lọ́sùn làwọn ń lọ báyìí mo ní kí ló dé ó wá dárúkọ ẹnìkan tó fẹ́ lọ ṣiṣẹ́ fún ó wá jẹ́ ni mímọ̀ mi ẹnìyẹn fẹ́ ṣe gọ́vnọ̀ ó rò bí ẹnìyẹn fẹ́ ṣe gọ́vnọ̀ ẹnìyẹn náà ti ń kó yàn jọ wá ní ọ̀dọ̀ lágbájá gan la ń lọ báyìí mo ní kí ni tiyín níbẹ̀ kí ni àwọn position tẹ́ fẹ́ dì mú gbogbo mind tèmi tí mo fi ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé bíi bíi principal factor kan lẹ́yìn ẹnìkan tó fẹ́ contest fún gọ́vnọ̀ àwọn onítọ́gì lóhùn ní kódà ó bá ṣí aṣọ sókè mo ní ẹ pàṣọ yẹn dé sá ẹ pàṣọ yẹn dé ló bá da kíní bo aṣọ yẹn ní tọ́gì ló mu ní. bó ṣe sọ fún mi nìyẹn o lábẹ́ igi ní nẹ́kò ló bá sọ mi jọ mo wá ní ẹ má bínú o bẹ́ẹ̀ bá lọ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá kúkú lọ ó láwọn kùnú irú àwọn kú tí mo ń sọ nù sàárà nù ó lọ ọmọkùnrin lè yá òbéèrè àwọn ti lọ́n ti ẹnu wọ́n ti gẹ́tẹ̀ ẹ̀sìn àwọn tán kú yẹn tí wọ́n pa nílé olóyè Sunday Igboho ni wọ́n mọ value àwọn yẹn sí àwọn ni wọ́n compensate family wọn tí ọlọ́mọba ní kí burú jìde bóyá àwọn tọmọ wọn school ní àwọn ni wọ́n ṣe látọ̀ ọ̀dọ̀ ìjọba tí Sunday Igboho ẹ rí i pé ìgbà tí wọ́n lọ dájọ́ ń jòdì wọ́n ní pé kí federal government compensate wọn ìyẹn yàtọ̀ o bóyá lára proceed yẹn o àwọn irú ẹni tá a sọ ó dùn mí pé mi mọ orúkọ ẹni tó kú àwọn mo mọ̀ pé àwọn kan kú gbà mí mọ orúkọ wọn báwo ni wọ́n ṣe jẹ́ sí society you understand so olórí ogun lógun máa ń dojúkọ olórí ogun náà ni mo ń gbádùn olórí ogun ni Sunday Igboho òun ni mo lérò pé kóòtù sọ pé kan compensate kì í sáwọn àwọn yẹn lọ́dọ̀ ti gbogbo Nàìjíríà apart from ilẹ̀ Yorùbá you understand lọ́dọ̀ Nàìjíríà yòókù tá a bá yọ south west kúrò Sahara làwọn ò pè lọ́dọ̀ Yorùbá láti rẹ̀ pé àwọn ọmọ wa dẹ̀ lélẹ́yìí o so but olóyè Sunday Igboho náà pé kí ni mo lè ṣe fún family wọn what we are saying gan àmọ́ bóyá wọ́n ti render help fáwọn family ẹ̀ nìyẹn. ikú méjì kọ́ ló wà méjì ní Fẹ́mi highlight ikú pọ̀ ikú mátàyà wa tóyún ní mátà lẹ́ni òun làwọn tí wọ́n máa ń tún parọ́ fún tí wọ́n nìkan lọ jagun virgin méje ń bẹ lọ́rùn sàrà mọ́ láwọn lẹ́yìn wọ́n bá ti jagun sọ̀pọ̀ wọ́n ní kí wọ́n jagun virgin méje ń bẹ lọ́rùn wọ́n jagun ẹ̀ di mátàyà yẹn náà fi parọ́ fún wọn. ẹni tí wọ́n mọ̀ rántí láéláé ẹni tó yẹ pé wọ́n mọ̀ tó ń bọ̀ níjọba ọ̀run wọ́n ní àwọn yẹn náà fi parọ́ fún wọn but martyrs wọn. ìkà làwọn tó parọ́. ìkà ni wọ́n kàn brainwash wọn. ìkà ni wọ́n. wọ́n máa brainwash àwọn míì. wọ́n brainwash wọn ni zombie ni wọ́n. so àwọn di ikú kejì ikú Sàárà àti Fẹ́mi sọ yìí ikú àìgbọ́n ikú òmùgọ̀ àìlóye. àìmọ́ lọ́jọ́ iwájú. NFA no future ambition ni oní àwọn ikú yẹn sórí ikú mi tó ń gbọ́ oní ikú gbóná ọmọdé àkókò gbóná àti ikú àìmọ̀dí ọlọ́mọ fi kankan sí àmbẹ̀ sórí ẹlòmíì ìran ló lọ wò tí òmòdì ìran ló wò kí. ó sì eégún wò. tó sí eégún wò. eégún Ìbàdàn. tí nǹkan fi eégún Ìbàdàn bọ eégún. mò ń ṣàlàyé ni. tó ọbẹ̀rẹ̀ sọkú sọnù apankẹ́rẹ́ wo fi nà tó wọ́n wọ̀ kó lọ wọ́n apáṣẹ́pá wọ́n nà tó yẹ ìtìlẹ̀ nǹkan mọ lẹ́yìn ìlẹ̀ pépà mọ lẹ́yìn ẹ mọ̀ nà mí ẹ nà mí pankẹ́rẹ́. wọ́n eégún nìsín eégún sẹ́wọ̀n eégún pẹ̀lẹ́kù eégún sẹ́wọ̀n ẹ lọ south east wọ́n mú méjì ń jó ni o. ẹnu àwọn èèyàn oníkòyún eégún kò ní ẹ bá ju lẹ́sìkò yín ó jẹ́ lẹ́lẹ̀. So what are we saying ni pé just like what Femi rightly said Sherry, the issue of compensation ilé Sunday Igboho náà attack kì í ṣe létí wọn yẹn but they became victims. ilé Sunday Igboho náà attack but they became victims. So tí wọ́n bá fẹ́ make anything on their behalf Sunday Igboho ni ó máa claim things on their behalf pé àwọn damages tí wọ́n ṣe on the behalf of àwọn families bye but you know àwọn yẹn náà engage àwọn yẹn pẹ̀lú bọn. It was feast for feast now. It was feast for feast but olóyè Sunday Igboho olóma ní claims fún àwọn yẹn. So nínú nǹkan tí wọ́n bá fún olóyè Sunday Igboho àwọn ni ó tọ́jú àwọn family àwọn tán kó lọ ó mọ̀ gbọ́n tó kú lẹ́yìn olóṣèlú ni.
ìmí wọn abandon ẹ̀ tí wọ́n ti gbàgbé pàwọ́tá. ẹlòmíì kan lẹ́sẹ̀ dànù. àwọn mi wọ àwọn ọmọ ọlọ́kọ̀ gbà kan tán lọ kó wọn sásèjì rẹ̀ tán ṣe oríṣiríṣi tán ṣe and they are gone. mo gbọ́ pé lórí àwọn mọ́tò gbà kan tán sọ fún àwọn kan kú ó ní wọ́n ti gbowó iṣẹ́ wọn. nígbà táwọn ìyàwó ẹ̀ lọ bá wọn wọ́n ti gbowó iṣẹ́ wọn. àmọ́ kọ́mọ àdọ́dọ̀ wọn ti gbowó iṣẹ́ wọn jíṣẹ́ lé ni tí wọ́n fowó jíṣẹ́ lé. èló ni owó tí wọ́n fi ra ẹ̀mí wọn. èrò lówó tí wọ́n fi fẹ́ ra ẹ̀mí wọn. ṣé o understand tí mo sọ ikú ẹ̀gbọ́n nìyẹn ikú sàrà ọlọ́run ní já kú kankan bẹ́ẹ̀. Are you following what I'm saying? So and this is a lesson to a lot of people tán tẹ̀lé olóṣèlú tán ṣe tọ́gì. If you have an agenda so agenda ètò onífọ̀wọ̀n èèyàn ọ̀pọ̀lọpọ̀ campaign ijó òra ló máa ń pọ̀ nbẹ̀ mọ́ jùdí ìbò rẹ ti pọ̀ jù wọ́n ní lè sọ what do you have for the people wọ́n ní jẹ́ kán sọ nítorí kókó ọ̀rọ̀ gangan tí mo fẹ́ ni wọ́n ní béèrè salient questions kí ló fẹ́ ṣe fún wa gangan ìbò rẹ ti pọ̀ jù mọ́ jùdí ní àwọn tọ́gì náà mọ yìnbọn pàù ṣé ìbò la ní ẹ̀yìn níbi campaign àbíkẹ́ sọ́ńtẹ́ fẹ́ fún anybody tó wọ́n nìkan ṣe yóò sọ tó ní í ṣe faraàlú that is the essence of campaign. bọ̀ ẹ wà máa ṣe tọ́gì ẹ wà máa wa mọ́tò gbúrúrú nígbà ẹ bá wa mọ́tò gbúrú tẹ accident ẹ kú dànù ó dẹ̀ parí nìyẹn. ikú sàárà làwọn yẹn are you getting what I'm saying ikú tí ò nítumọ̀ tó yẹ pé àfitẹ́ni ẹ bá rántí wọn lókun mélòó ni even àwọn leader wọn ni ó wà ní ìjáde wọn ẹni tó ń campaign gangan kan kó lóko ọ̀dá ni contract ni wọ́n gbà ẹ̀bọ̀ logistics ni bóyá òmò pé ara logistics ni tọ́gì wa. Ara logistics ni wọ́n gbọ́ tán máa sọ lọ́gbọ́n olóṣèkó bẹ̀rẹ̀ pé kí ni ìtumọ̀ logistics ara logistics ó ní tọ́gì mi rẹ̀ ní àwọn olàfẹ́ àwọn olè rúkú tá a ní ìtọ́ máa tẹ̀lé wa àwọn olèlè so part of tí nǹkan bá ṣe wọ́n kàn ṣe wọ́n gbé wọ́n ti gbowó iṣẹ́ wọn ọgbọ́n mi báyìí so tán bá lè claim pé ẹṣẹ́ mi pé ẹ ń gbà tá a tẹ̀lé yín olóṣèlú òkè àmọ́ those ones are forgotten. But in the case of Sunday Igboho, there are some things that she fight in court, compensations that she because the Gestapo way to attack here is wrong. You understand what it's wrong. They can attack cause anything, cause formal, cause anything. As we are not in a dictatorial, in a khaki environment. You understand? So he has his claims. Tó bá dé gbàtán tá ṣe gbogbo ẹ̀ capital yẹ bá tó padà wọ́n ti gbà láàyè tí ògbọ́n kan tún lọ déédéé wọ́n á rántí àwọn fámílì àwọn tí. tó bá gbọ́n lẹ̀ ni o irọ́ tó bá gbọ́n lẹ̀ ni. tí yóò bá gbọ́n lẹ̀ gan yẹ kán ṣe é tọ́lá àwọn náà ń kó wọn ikú wọn náà gbà kú ṣe é pé àwọn náà protect àwọn náà fi escape. What I don't have can I give you. No, out of what you have is what you give. when there is nothing. Out of what you have is what you give. out of tí o bá sí nothing náà. kò lè sí kó mọ̀ sí nothing fẹ́ mẹ́rin. ó mọ̀ pé kò lè sí nothing. nothing gan something ni. something ni yeah it's true. no matter how little. yàgbọ̀nlẹ̀. so 2000 kò bad ẹ̀yin lẹ sọ pé ìwọ̀nba tó bá wà lọ́wọ́ èèyàn. so what I'm saying in essence ni pé olóyè ló máa take care àwọn yẹn wọ́n lè make a case fún wọn ìjọba take care olóyè take care àwọn yẹn they can make case for them. o ti gẹ́tẹ̀ bó ti rí nìyẹn o. ṣé ìjọba sì máa take care wọn báyìí. mi ò ṣé mi ìjọba ni. no ṣé bá ti dájọ́ oúnjẹ òní wọ́n dá wọn láwọn ní ká compensate ìjọba compensate wọn gbà wọ́n ti ní pé kankan. tá bá sì ń compensation àwọn náà compensate àwọn ìjọba ìsarúfin tó wà lẹ́yìn wọn. wọ́n ó yẹ kí wọ́n ẹ mọ̀ gan gbogbo àwa tún sọ mo ní ìjọba ìsarúfin. arúfin tó pọ̀ jù láyé in a dictatorial environment in an environment of great impunity and governmental recklessness arúfin ìjọba. ìjọba bo torí èmi rí i pé ìjọba ìsarúfin. I'm only describing ìjọba tó jẹ́ arúfin fún ẹ ìjọba can become you see let me tell you something we have different kind of governments ṣùgbọ́n we have an anarchy government government of anarchy ṣùgbọ́n we have aristocratic government we have dictatorial government ṣùgbọ́n tí wọ́n aristocratic tó bá gbogbo ẹ̀ pátápátá báyìí tí wọ́n bá ọ̀fẹ́ tó 20 tí bá ń kà lọ ṣùgbọ́n ìkọ̀kan ní fọ́mátì tiẹ̀ ìjọba tó bá wà anarchy in nature ṣùgbọ́n chaos wọn mọ promote o arúfin ni wọn o táwọn mafia ń jọba tí impunity ń jọba ìjọba tó bá pseudo democratic ṣàpè democracy ni but pseudo democratic ibi tó ti ń lo agbára kágbára ṣàgbẹ̀lójú yòyò tó ń lo agbára kágbára lábẹ́ ìjọba táwọn gbọ́ táwọn èèyàn tí wọ́n sì lè sí sáwọn èèyàn tọ́rọ̀ àwọn èèyàn kan létí wọn tó ń gbọ́
ìjọba alákatakítí làwọn yẹn náà ìjọba yẹn arúfin níjọba yẹn you see let me tell you something you must come to equity must come with clean hands ṣùgbọ́n mo gbà tiẹ̀ pé ìjọba ẹ̀ṣẹ̀ arúfin ṣùgbọ́n ọwọ́ wọn lágbára wà láti ṣe tó wù wọn nígbà wọn bá kó bẹ́ẹ̀ tán wọ́n sọ pé arúfin wọn. ẹ̀ẹ̀kan rántí wípé kóòtù ti dájọ́ pé kan sanwó fún owó tanràn fún wọn dẹ̀ tí àbí. ọ̀pọ̀lọpọ̀ owó tán bá ní kan san pàápàá àwọn agbófinró kankan mo ì sábà san. kán bá wọn tọ̀ kán rí i pé wọ́n rí owó yẹn gbà ìjọba ò lè rúfin wọn gbà wọ́n kán lówó yẹn gbà so inú owó tán bá wá gbà yẹn ni wọ́n ti wá rí àwọn kú tán kú yẹn. Honourable Speaker, shall you ever compare situation àti case Sunday Igboho pẹ̀lú ti Nnamdi Kanu? Ó yàtọ̀. No, Sherry, wọ́n ní if you look at it holistically ṣẹ́ǹgbọ́ they have the same aura bí agitators la méjèèjì but execution agitation wọn and format are different. ìlànà tí wọ́n gbà ṣe èròǹgbà wọn yàtọ̀ but in the first thing they are all agitators. Okay, what am I agitating for? Am I doing it in the right way? Oni ti Igboho n tó agitate fún nípọn fìyà jẹ àwọn èèyàn wa fẹ́ lọ gbà wọ́n lẹ̀ o dẹ̀ lọ ìwọ náà kókó mọ̀ dání o kókó tó dání o ti rúfin. ẹ̀gbọ́n tí mo sọ àwọn fẹ́ gbà àwọn èèyàn wọn lẹ̀ pé wọ́n ti báyìí ni wọ́n lè mọ̀ṣẹ́ wọ́n fẹ́ gbà ọ́ lọ́wọ́ Fúlàní nǹkan kan bẹ́yẹn. So in the process hate speech ti jáde in the process ẹlẹ́yàmẹ̀yà ìkórìíra ti wọbẹ̀. So get the news in the process wọ́n ti ń ru ọkàn àwọn kan sókè fún ibi against àwọn kan. Okay. Are you getting what I'm saying now? Ti Sunday Igboho nìyẹn. So you understand actualization of the ètò wa tẹ̀lé náà ni actualization of the Yorùbá kingdom tán sọ tán mú mọ́ pé kí Yorùbá máa lọ ẹ rí i pé bẹ́ẹ̀ ló ti fẹ́ jọ ti Kánú náà. civil way ló ń tó wá fún mi. No whether civil or no civil. The same thing ọ̀nà mention ẹ̀. So ọmọ ìyá kan náà ni wọ́n but the way that we go about it is different. Now Nnamdi Kanu on his own ṣe n gbọ́ agitation náà ni and it's all about Biafran kind of a thing. Ibi agitation tó ti bẹ̀rẹ̀ ni pé wọ́n marginalize àwọn ẹ̀rí pa àwọn náà agitation náà nìyẹn we have been marginalized. South East fún wa lóye tó yẹ àní minister tó yẹ kó tọ́ àní kìnnìkan tó yẹ kó yẹ are you getting what I'm saying? Marginalization is well just like ti Ogoni people when they were Sariwiwa and co tí wọ́n pàǹpàkùpà. Now why Kanu was doing that ṣẹ́ǹgbọ́ there were pronouncements that were against individuals and the nation itself. Our pronouncements tó yẹ pé ó takò lù àti àwọn ènìyàn. When you begin to pronounce pé lágbájá èèyàn kìnnìkan ni ẹ̀pá eléyìí kìnnìkan ni ẹ̀múlẹ̀ and when you now started attacking police officers and government structures ẹ má gbọ́ government structures and paraphernalias tó jẹ́ pé you are now attacking and destroying it àwọn náà ti ṣe bí Ìgbòho ti ṣe tiẹ̀ náà ṣé ń gbọ́ làwọn náà ṣe but different things ni ó different ra wọn kò ṣe fi execution ò ṣe fi wéra wọn but agitation wọn jọra wọn. eléyìí tá a lè fi wé ti Kanu ẹni àwọn tí wọn kó bọ̀ lọ Ọ̀yọ́ state ń jò ní. irú àtọ́ kó bọ̀ yọ sẹkírátì ìjọkìnrin o. ẹni tó sọ̀rọ̀ wọn mọ́ wọ́n ti ra irú àwọn ikú tó bá kú sàrà nù. àwọn tó kó bọ̀ lọ sẹkírátì gbà kẹtẹ yìí bọ̀ báyìí tó ń ṣe nǹkan kan ẹ̀ because you don't just come with absolute lawlessness kó ló ń béèrè fún nǹkan kó lè máa kó lè máa béèrè fún in a destructive manner you don't do that anarchy nìyẹn. then again nígbà tá a sọ̀rọ̀ pé oríṣiríṣi kú ló wà ẹ rí i pé nígbà tá a sọ lẹ́ẹ̀kan pé pásítọ̀ sọ pé àwọn Ògòní tó ń fight àti Kanu ẹ rí i pé tí wọ́n wà níta owó fún bọ́ ibi tẹ́rìn tí ń pa mí ó ní pé tí pépà bá fẹ́ gbé wọ́n ní Sariwiwa and 9 others ẹ dákun ṣe máa lù làwọn mẹ́jọ yòókù 9 others. leader wọn náà ni leader ní Sariwiwa àwọn kú leader ní Sariwiwa àwọn yòókù sàrà ni wọ́n mi understand pé tí máa gbọ́ kí problem ẹ̀ náà problem ni and 9 others àwọn sì fẹ̀mí wọn lélẹ̀ náà ẹ rántí orúkọ and 9 others headline ni wọ́n wá list wọn tí ń bá wọn sọ̀rọ̀ headline ni Ọlọ́run mọ̀ fi àkún and 9 others ẹ ṣe. àwọn èèyàn náà ti ń ka àwọn oríṣiríṣi nǹkan tó fi yàtọ̀ wọ́n ní Ìgbòho sọ fáwọn èèyàn kí wọ́n lọ burn down ibì kankan àbí kí n kò pronounce pé ẹ lọ burn ní kíni. Ìgbòho ní kọ́ mọ̀ pa àwọn èèyàn bí àwọn ipop kan ṣe ń ṣe ní kankan báwọn tí wọ́n fi ń sọ pé ó jà ibi tó kàn tó ti sun mọ́ra wọn díẹ̀ ni bàbá yìí náà lé Fúlàní ṣẹ́ńgbà tá a ṣe dùn wọn fẹ́ pọ̀
ṣe Kánò. no kò Kánò kan olóyè Ìgbòho. Fúlàní náà lọ fi bẹ̀rẹ̀ nígbà táwọn yẹn báyìí ní gàngàn kankan tábìlẹ̀ sí pa àwọn èèyàn wọn làwọn náà dìde wọn fight against the state structure. No. wọn pa ọlọ́pàá wọn àdé announce pé sit at home yẹn sì ń dá wàhálà lẹ́yìn gan ní ìsìn. as at last week. as at this morning Soludo ti ban wọn wípé kọ́ńtọ́ ti ọjà yẹn wípé ta ló lágbára jù ṣé no state actor ló lágbára jù ni àbí ìjọba ṣé constituted authority ló lágbára jù ni. kán mọ̀ lọ bí iṣẹ́ lọ́jọ́ Monday kán ṣe ọjà kán mọ̀ tajà lọ́jọ́ Monday wọn lọ ó wá ti ọjà yẹn fọ́sẹ̀ kan onítàbà tí wọ́n á ṣe gbọ́ràn wọn ó ti fóṣù kan. ǹjẹ́ pé kò dẹ̀ nídìí wọn mọ́. so because ó ti bà economy wọn jẹ́ ní south east. wọ́n sọ bẹ́ẹ̀. báwo ló ti máa agitate fún wa tó tẹ̀ ń pè é ń pa wá báwo ló ti máa agitate fún wa tẹ̀lé ní wá lára. ṣé bẹ́ẹ̀ ni ìgbà tí wà nù prison. àwọn ọ̀rọ̀ òsì prison àwọn disciple rẹ̀. ọ̀rọ̀ òsì prison you understand. ó yé mi àwọn disciple rẹ̀. ọ̀rọ̀ òsì prison. ọ̀rọ̀ òsì prison. ọ̀rọ̀ tí wọ́n ti filẹ̀. ọ̀rọ̀ náà ti filẹ̀ ni ọ̀rọ̀ sì ń jà lọ. until there is another ọ̀rọ̀ tó bá jáde láti pa ọ̀rọ̀ bí májẹ̀mú láíláí ò bá lábùkù. a ní pèsè fún májẹ̀mú tuntun. tọrọ bá jáde all that since Kanu has been there has he ever come pé I tell my people to stop all agitation. pásítọ̀ tó bá sọ wọn ní dá lóhùn ìfà níbi tó wà yẹn gan ọ̀rọ̀ ní tó ń lọ ó lè mọ sọ wọ́n lè mọ dá lóhùn àbí wọ́n lè wá under pressure ló ń sọ bẹ́ẹ̀. ló fi sọ bẹ́ẹ̀ wọ́n ní dá lóhùn. so ó ti di let me tell you something ó ti di a kind of ideology. ẹ mọ̀ pé Kano is an institution. No, it's not an institution. ní south east kì í ṣe institution ní Anambra state. ní Anambra state. ní ó pàṣẹ lọ lọ́jà lọ and it's not an institution. ó ti sọ̀rọ̀ àìdí institution. náà ni òun nìkan jẹ́ kó lọ sọ̀rọ̀ àwọn kan ti wẹ́kọ̀ọ́. with all of this gan ṣé wọ́n lè àwọn tó fẹ́ lè bá bẹ̀bẹ̀ ṣé wọ́n lè bẹ̀bẹ̀. wọ́n lè bẹ̀bẹ̀ o. ẹ̀rọ wọ́n sì lè ṣe. máa gbọ́ number one ni pé bíbélì sọ nìkan ó ní àwọn èèyàn mi tí a forúkọ mi pè tí wọ́n bá lè ra wọn sílẹ̀ kẹ́kọ̀ọ́ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀ Ọlọ́run ó bójú wọlẹ̀ wọ́n ó wọlé wọn sàn. then sọ fún three things ló wà mentioned. 7:14. ṣé n gbọ́ repentance forgiveness tó wá and humility. If he can say ọ̀rẹ́ tó wà ní kóòtù tó tún bú judge. ó bú judge kan ó fẹ́ lọ jà gan ni. so understand he doesn't show any remorse. ẹn tẹ fẹ́ gbìjà ó dà ní ìsìn mo fẹ́ gbìjà ipò ẹjọ́ Fẹ́mi Babalọ́lá ọmọ ìpò ṣẹ̀ ó gbáyàn létí ẹjọ́ òun náà ni mo bá wá tẹ́ pé ẹ ká ń bẹ Fẹ́mi tún yọgbà tí létí ẹ ẹjọ́ ṣé màá bẹ̀bẹ̀ mọ́ ẹ tí mo bá bẹ̀bẹ̀ tó tún fọyàn létí. Those are the instances tá a fi lè rí pé ọ̀rọ̀ yẹn ò jọra wọn. kò jọra wọn ebe ẹnìkan ló kúnlẹ̀ tó ń bẹ̀bẹ̀ yìí ṣe understand tí mo sọ ẹni tí wọ́n mú lọ kóòtù tó yẹ pé wọ́n wà remorseful tó yẹ pé george ló tún sọ fún pé wọ́n láṣẹ kankan wọ́n mọ kankan orí ẹ̀ ò pé sọ fún tẹ́lẹ̀ ìjọ pé orí ẹ̀ ò pé ìwọ tó mọ̀wé yìí look let's face realities and I want people to always be objective. àwọn kan support wọ́n ti tẹ̀ ló fi sọ bẹ́ẹ̀ no two wrongs cannot make a right. As much as I want Kanu also to be released she understand tí mo sọ but things must be done in the proper perspective. To me we are going to release Igboho yẹn ó yẹ kán we look at okay what can we do but there are certain things process nìkan in life. There's a process that has to be followed. She understand ẹ wọ́n tá a fẹ́ gbìyànjú àti òtún sọ pé tó bá ti bọ́m̀bẹ́ o ó tún dá lùrú ni wọ́n ní release ẹ̀ now. She understand then ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ní south east ẹnu wọn kò níbi wọn ní rallying point ẹnu wọn kò ebi àwọn ọbalayé ló dìde yìí. àwọn bàbá wa. tá ọbalayé kan bá dìde lọ́hùn àwọn kan tún lè lọ attack àwọn ọbalayé tó dìde. ẹnu àwọn governors kò kò. tí Kanu bá lè ṣe sorry that will be the end of Biafra àwọn ò dẹ̀ fẹ́ hand fún Biafra. Biafra has become. àwọn ò fẹ́ kí Biafra lọ àwọn sì fẹ́ kó. kí ni mo lè pè náà. wọ́n dẹ̀ ń kánjú ni. no wọn kanjú ni. gbàgbé sọ ti yẹ ẹyin náà mọ. ẹ tá ìgbéyàwó bọ́ àbá ni. àgbà ìwọ ẹ nídìí kẹkàn jù. Oh my God. Agidigbo 88.7 FM. Assalamu alaikum. Amira Tekwa Ajan Umrah Service Limited.